tá bá ń sọ̀rọ̀ nípa ìlú tí ń so oògùn owó, àṣé ìtọ́sẹ̀lẹ̀ nílùú Ìlọrin tí wọ́n mú Abdulrahman tó pa Hafsat, àṣé lè tó kéré. Ẹ má jẹ́ nǹkan yín jẹ, èyí tí mo tún gbé wá fún yín tó lágbára gidi. Kéèyàn kan ṣoṣo kó pa èèyàn 170, kéèyàn kan ṣoṣo kó pa èèyàn 170 ní tí mo gbé wá fún yín. Kì í ṣe Ìlọrin o, nítorí já gbé wá, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn tí wọ́n ń pààyàn wọ́n tó kọjá tìlọrin, tìlọrin tó kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn kan. Ẹ wá nǹkan fìdílé, ẹ wá gbọ́ wìnrìnwìnrìn, ẹ wá gbọ́ nǹkan, ẹ wá wo àwọn fídíò yìí, ẹ wá nǹkan fìdílé, ẹ farabalẹ̀. Ọmọ ọdún mélòó ni? 30 years. Ọmọ ìlú wo ni? Ìwó. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Iṣẹ́ ṣègùn mọ́sẹ̀. Kí ló sún yín débi? Ẹgbẹ́ yín sókè. Kí ló gbé yín débi? Wọ́n pa ènìyàn. Wọ́n pa ènìyàn ló gbé mi débi báyìí. Ẹ pààyàn. Kí ló dé tẹ́ fi pa? Àṣìṣe ni. Àkọ́kọ́ tẹ́ kọ́ máa parí nìyẹn. Ẹ̀kejì náà. Ẹ̀kejì ìgbà wo lẹ pa lákọ̀ọ́kọ́? Ojú bí oṣù kan sí àwọn ọ̀nà. Kí lẹ fẹ́ fi wọ́n ṣe? Àwọn àfáàyàn náà bẹ̀rẹ̀ fún àní ìdí páàtì yẹn náà lọ. Ibo làwọn àfáà yẹn ń gbé? Ìwó náà ni. Àkọ́kọ́ tẹ́ pa yẹn, obìnrin àbọ́kùnrin? Àkọ́kọ́ obìnrin ni. Báwo lẹ ṣe rí mú? Èmi ni mo dá a mọ̀, ọ̀rẹ́ mi lọ́jẹ̀, ọ̀rẹ́bìnrin mi lọ́jẹ̀. Girlfriend? Ó tọ́dún mélòó tẹ́ sì jọ ń rìn? Ojú bí oṣù bíi mẹ́rin náà lọ. Ẹ wá mú wá sílé lọ́jọ́ yẹn àbí báwo lẹ ṣe? Mo mú wá sílé lọ́jọ́ yẹn náà. Àti mo sì mú wá sílé ìgbà tó sásùn àmì àti ọmọ ìlú alájọ pàǹjẹ. Kí lẹ fi pa? Àfúnlọ́rùn pa ni. Ẹ wá gé. Agé orí rẹ̀. Èló lẹ ta orí ẹ̀? Ata orí rẹ̀ 20,000. Ok, ara tó kù ńkọ́? Alọ́jú náà. Sínú gbàbọdò? Inú odò ni. So ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì orí rẹ̀ náà láta. Báwo lẹ ṣe rí mú? Ọmọ ẹ̀ ló mú wá sí ọ̀dọ̀ mi jọ ẹ̀ pé òun fẹ́ ká pàǹjẹ. Ibo lọ́n ti rí? Mi ò mọ ibi tó ti rí ọkàn láàmú wa bá nílò. Ọkùnrin. Ṣé rí eléyìí tí wọ́n fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yìí, ìlú wo ni a ti mú? Gbogbo ń tọ́sọ́ ń bẹ̀rùn ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ rẹ̀. Èèyàn 170 lòun nìkan ti pa bí ẹ ti ń wò ó. Kódà inú ilé tó ti ń pààyàn, àwọn agbófinró wọn ò kámẹ́rà rẹ̀ bí wọ́n ti kámẹ́rà bí wọ́n ti mú Abdulrahman. Ṣé ẹ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀? Ṣùgbọ́n táwọn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àwọn kan wà tí wọ́n ju ti Abdulrahman lọ tó pé àwọn tó burú. Ṣùgbọ́n tí ó pé ọ̀rọ̀ títí wọn yẹn kò pariwo bí wọ́n ti pariwo ọ̀rọ̀ Abdulrahman. Èèyàn 170 ní tẹ́wọ̀n ìwòsàn ìpààyàn tó pa tó yí lọ́wọ́ ni ọ̀rẹ́bìnrin tiẹ̀ náà tó yí lọ́wọ́. Ó tàn wá láti ilé ogbó, láti lúwo náà ni ó tàn lọ sílé rẹ̀, ó kiri oúnjẹ ọlọ́lé rẹ̀ lọ́tàn pa. Ọláhùn yín lọ́rùn, òótọ́ ni. Odò kan wà lẹ́gbẹ̀ẹ́ ibi ilé wọn tó jẹ́ pé ibẹ̀ tó bá ti pààyàn náà bá ti yọgun tó wọ̀ lára rẹ̀, inú odò náà máa jù sí. Kódà ó ti ní ike kan tí wọ́n máa ń kó ojú pamọ́ sí, ó ní ike tí wọ́n ń ju ẹ̀jẹ̀ sí ní ìtẹ̀wé torí gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ń gbẹ̀ngbẹ̀ yẹn. Ara gbogbo aládé bẹ́ẹ̀, ṣùgbọ́n wọn ò fún ní ọ̀kan láǹfààní àti ṣe fídíò kan níbẹ̀ lọ́jọ́ náà. Àwọn tó tún burú ju Abdulrahman lọ rèé o, ẹ tún farabalẹ̀. Ìmí yín tó fi mí hàn yín láti ìlú mi ní ìsìn tó tún yàtọ̀ sí ìlú Òwò nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́lẹ̀ bá mọ̀ pé Ìlọrin nìkan kọ́ ni wọ́n ti ń pààyàn. Ṣé wá rí bó ṣe wáyé ọ̀rọ̀ rẹ̀ bó ṣe le tó yìí, àwọn aráàlú wọn fọ̀rọ̀ ẹ̀, wọ́n mú ọ̀rọ̀ ẹ̀ tó le dandan. Láfi ní kí wọ́n mú Abdulrahman náà lé, ọkà gbogbo àwọn tí wọ́n ń tà fún tó ń rà fún, ọkà gbogbo ọgbọ́n ní wọ́n sì kó. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n kó àwọn agbẹjọ́rò tí wọ́n ní tí wọ́n múnádóko, ó padà gbà wọ́n lẹ̀. Ṣùgbọ́n ilé ìtọ́ ìwé ó ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n tó dákọ̀ wọn tí wọ́n tó kà tí wọ́n mú, wọ́n ti gbà wọ́n lẹ̀. Wọ́n kálukú wọn ti lọ ilé tó fi dóyìn tọ́ra orí tọ́ra awọ́ tọ́ra gbogbo ẹ̀. Wọ́n ti fi gbogbo wọn lẹ̀. Kọ́lọ́run ọba kọ́lá lórílẹ̀-èdè yìí. Ó tún káwọn míì náà, gbogbo àwọn tó mú tí wọ́n kó pẹ̀lú wọn ti fi gbogbo wọn lẹ̀. Ó wà lẹ́wọ̀n. And cut off the woman's head. And before he cut off Wednesday evening, around 10 p.m. to 11 p.m. that I saw them, and Mr. Shokpeju removed the knife with him and cut off the woman's head. And before he cut off. Mo lérò pé gbé lẹ́gbọ́n nǹkan tó sọ. Ó ní agé orí obìnrin yẹn, Ogun State ló ti ṣẹlẹ̀ ní tẹ̀wọ̀n òyìnbó ló jẹ́ kó sí ìlú tí wọ́n ti pààyàn. Kábà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n ti ń pààyàn ẹnu Ogun State ọgbọ̀rọ̀ láti fi Ìlọrin ṣe yẹ̀yẹ́ nípa
èèyàn ipasẹ̀ oògùn owó níbi tí wọ́n ti ń pààyàn jù tẹ́ pé ó kéré tán ọ̀sẹ̀ méjì àlèmọ́gbọ̀rọ̀ yẹn rẹ̀ ìpànìyàn sówó Ògùn state ní Abẹ́òkúta àwọn Ìjẹ̀bú kankan Ṣàgámù lọ bẹ́ẹ̀ Ògùn state lọ pọ̀jù sí afẹ́kẹ́ mọ̀ pé kéèsè Ìlọrin nìkan pé Ìlọrin tún kéré ó jẹ́ ká mú eléyìí wá. Ògùn state náà ni ìpínlẹ̀ Ògùn náà ló ti ṣẹlẹ̀ ọkọ àtìyàwó nu ọkọ àtìyàwó tún lélẹ̀ tí wọ́n jọ dáwọ́ jọ pààyàn ọkọ àtìyàwó jọ dáwọ́ jọ pààyàn wọ́n bá ti pa wọ́n tà wọ́n bá ti pa wọ́n tà ìgbà tá sì rí wọ́n tú inú kété ń wò inú òkè ni wọ́n máa kó èèyàn tí wọ́n bá kun ni wọ́n kò sí kódà inú kété ń wò ọwọ́ ń bẹ́ńbẹ́ àtàwọn nǹkan mi ṣùgbọ́n ó lè kó ìrora bá ọkàn yẹn láfi fi hàn yín. Ògùn state kan náà ni o ṣe wá rí eléyìí tiẹ̀ pásítọ̀ Ọládùnjoyè àbíkú ló kọ ilé ìdánwò Èkìtì West ló ti ṣẹlẹ̀ òun tiẹ̀ pásítọ̀ ni o olùṣọ́ àgùntàn ni o nàìjíríà ìtàn sáfà Èkìtì West ló ti ṣẹlẹ̀ mo ti gbàgbé ọkọ ìlú yìí òun pa ìyàwó rẹ̀ tiẹ̀ láti fi wá agbára láti fi ṣòwò ẹ̀yin náà tó wọlé náà nìsín kẹlẹ́ àmọ́ pé kìí ṣe Ìlọrin nìkan ní nǹkan tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ipò tí Ìlọrin wà àti tó ti wà nílẹ̀ lórí ọ̀rọ̀ Ìlọrin tẹ́tẹ̀lẹ̀ ló jẹ́ kí ọ̀rọ̀ Ìlọrin ọ̀pá ìwé tó báyìí pásítọ̀ Ọládùnjoyè àti lọ́pàá ìyàwó ẹ̀ tó fi ṣòwò òun. Lóòótọ́ àwọn fídíò tí mo mú wá yẹn àwọn kan ti pẹ́ ń bẹ̀ àwọn kan wà tí wọn ò tí ì pẹ́ ṣùgbọ́n tá a fẹ́ ká mọ̀ ń bẹ̀ ni wípé tá a bá ń sọ nípa pé pípààyàn sówó kò mọ nílùú kan o kò sì mọ ní ẹ̀yà kan bẹ́ẹ̀ ni kò mọ ní èèyàn kan obìnrin lè pààyàn ọkùnrin lè pààyàn ní tá a fẹ́ ká ló ń bẹ̀ nù so ká mọ̀ wá sókè bóyá ṣùgbọ́n tó jẹ́ kí tìlọrin ó le ni wípé ojú ti pọ̀ lára Ìlọrin látara wàhálà oníṣẹ̀ṣe òṣoníṣẹ̀ṣe ìkànnù ìkejì ni pé àwọn èèyàn ń wò lọ́rin pé Ìlọrin ti gbé ẹ̀ ga ju báwọn Ìlọrin ti gbéra wọn ga ju bí wọ́n ṣe lérò lọ pé Ìlọrin ti ríra wọn bí ìlú tó mọ́ jù ní gbogbo àgbáyé pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà nítorí ara tó tún jẹ́ kí tìlọrin ó le jù nù wọ́n tún máa fojú pé ìlú jẹ́ láwọn súnmọ́ àlùjànnà tó jìnnà sí náà ó sì á jẹ́ pé lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ níbẹ̀ torí pé kí ni gbogbo ẹ̀dá tí ń bẹ láyé pátá àìṣe màláíkà èèyàn gbogbo wa ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwọn ọ̀dọ́ bá dùn ni pé ẹni tá a bá rìn tí ó sọ lórí ìburú tá a fi máa wúwo tipátipá tá a fi máa pààyàn àbí ọba elédùà àkọ́mọ́jì àárín sí ọ̀dọ̀ ru ẹni bẹ́ẹ̀ torí ìdí èyí gbogbo àwọn fídíò tá a mú wá fún yín kẹ́ ẹ lè bá mọ̀ pé ìtọ́sẹ̀lẹ̀ ńlọrin ó tó kéré ju àwọn ti bòmíì lọ ṣùgbọ́n láà pé Ìlọrin ojú ti pọ̀ lára Ìlọrin àti pé àwọn wàhálà kan ṣẹlẹ̀ lórí Ìlọrin bí ọjọ́ mélòó bí àwọn àsìkò kan sẹ́yìn lọ́jọ́ kí tìlọrin ó le tó báyìí torí tá a fẹ́ rọ gbà wá tá a jẹ́ olùwò wa ni pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ á gbà pé kò sílùú tí ò ti lè ṣẹlẹ̀ tó báyìí ti ṣẹlẹ̀ níbì kan bóyá ṣẹlẹ̀ sáàfáà ni o bóyá ṣẹlẹ̀ sí pásítọ̀ ni o bóyá ṣẹlẹ̀ sí oníṣẹ̀ṣe ni o ẹ jẹ́ á gbé kájọ dúró tán lórí ẹ̀ pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé gẹ́gẹ́ bá a ṣe dúró lórí ti Lawal sọ pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ yìí náà ká máa dúró tán ní gbogbo ìgbà kó má jẹ́ pé torí pé bóyá a ní ìlú kan sínú láti wá takú sí ibì kan torí ìdí ojú ọmọ Yorùbá èyí tẹ́mi mú wá rèé o a tún máa pàdé ó dàbọ̀.